الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد خاتم النبيين وإمام المرسلين والمبعوث رحمة وهداية للعالمين بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده فأكمل الله به الدين وأتم به النعمة فأوجب الله على الخلق طاعته واتباعه وأوجب عليهم محبته أكثر مما يحبون أنفسهم ووالديهم وأولادهم والناس أجمعين. orúkọ tèmi ni Abu Hudhayfa al-Burhani ètí mo jẹ́ olóòtú àti olùdásílẹ̀ Darul Arqam Media Productions èyí tí a máa ń ṣe àgbéyẹ̀wò ìtàn Islam lórí àwọn ìkànnì rédíò Kan FM 101.5 àti Odua FM 90.9. àwọn ilé tí a fẹ́ ṣe àlàyé ní òní bídínlá òun náà ni àwọn ìbéèrè èyí tí àwọn oníṣẹ̀ṣe èyí tí wọ́n béèrè lọ́wọ́ àwa mùsùlùmí nípa àwọn ìtàn ẹ̀sìn àti àdápa irọ́ èyí tí wọ́n tún gbé wá àti àbágbàgbé níbi àná àbíjẹta ni mo ṣàlàyé nípa àwọn àdápa irọ́ èyí tí ta lọ́lọ́run èyí tí ó tún fi kún èyí tó lẹ̀ mọ́ Islam tí kò sì sí lára rẹ̀ bó ti wù kó máa. arábìnrin kan náà nínú àwọn oníṣẹ̀ṣe òun náà láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn lọ́nà tí ń dìde tó ti ń mú oríṣiríṣi àwọn ìbéèrè wá èyí tí ń bí àwa mùsùlùmí èyí tó sì ń challenge gbogbo mùsùlùmí láyé àgbáyé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá wípé òun retí ìdáhùn lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wa. bákan náà ní àná lánàá arábìnrin tó ń rìlíìsì fídíò míì nínú fídíò yìí ó wá sọ gbólóhùn kan tó já sí wípé bíi challenge ló jẹ́ ṣùgbọ́n èmi rí wípé àkíyèsí lèmi rí bẹ̀ fún arábìnrin. orúkọ arábìnrin òun náà ni Òsàtọ́lá Abímbọ́lá Adéníyì onírúkọ arábìnrin. so in tí ó ṣàlàyé nínú fídíò tó ṣe last tó tún fi bí àwa mùsùlùmí léèrè àwọn ìbéèrè kan máa play ìbẹ̀rẹ̀ fídíò yìí bọ̀ fídíò tí mo fẹ́ play gangan ìbéèrè tó béèrè nǹkan ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nísìn. màá padà wá dáhùn lórí ìbéèrè èyí tó béèrè nínú fídíò ilé alẹ́ àná ló sì rìlíìsì ilé so mo sì rí yẹn ní àárọ̀ ìní ṣùgbọ́n àwọn tó ti béèrè tẹ́lẹ̀ o ni mo fẹ́ kó àwọn díẹ̀ nínú rẹ̀ mo fẹ́ kó wọn jọ láti fọ èsì sí kò sí sí ìdí tá fẹ́ máa fèsì fún eléyìí bí kò sí wípé nígbà tí àwọn bá fẹ́ máa fi ìrújú báwọn èèyàn lò tàbí wọ́n fẹ́ máa mú tí èsàrẹ ẹ̀sìn wá sínú ẹ̀sìn wa dandan ni kí a máa fèsì síwọ́ àwọn ìrújú bẹ́ẹ̀ kó má bà padà ṣokùnfà ṣìnà fáwọn mùsùlùmí tó jẹ́ wípé àwọn ò gbàgbọ́ yé ẹ̀sìn tó bẹ́ẹ̀. so ìdí ló fi jẹ́ sí wípé nínú wọ̀ tàbí ká sọ wípé nínú tó jẹ́ tọ́ fáwa tá a jẹ́ mùsùlùmí nígbà tá a bá ti rí àwọn èèyàn tí wọ́n ń ṣe àdápa irọ́ báyìí mọ́ ẹ̀sìn Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ká jáde láti ṣàlàyé kìí ṣe ti jà torí pé Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ń kọ́ wa báwo ni a sì máa gbégbé sí ayé àlàáfíà láàrin ara wa. so ìsọ̀rọ̀ wa kìí ṣe ti jà kódà kò já wípé ọwọ́ ọjà làwọn gbé wá àwọn ò ní gbé ọwọ́ ọjà pàdé wọn tó ti yé àwọn fi ẹ̀kọ́ ẹ̀sìn bá wọn lò á sì ṣe sùúrù níbi àlàyé wa tó ti yé nìsín. àbí Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tó já sí pé òdodo ní wá Ọlọ́run má jẹ́ kí wọ́n rí ìsìn náà báwa fi òdodo náà ṣe kòǹgẹ́ wọn. gbogbo àwọn tó wá já sí wípé ọwọ́ pọ́nwó òdodo ló padà gbé wọn lọ sínú ìsìn náà àbí Ọlọ́run tó láre ga jùlọ ní àkóbá wa dá wọn padà sórí Islam tó nítumọ̀ wala hawla wala quwwata illa billah. máa play fídíò arábìnrin ní ibi challenge tí ó padà mú wá nínú fídíò ilé ó jẹjà sí pé mo ní àlàyé tí ń ṣe lórí ìfẹ̀sùnkàn tí arábìnrin mú wá náà.
ẹ jọ̀ọ́ ìbéèrè láti máa mú mi àwọn ìwọ́ yóò fẹ́ kí a lè ṣe ìjà àbí àṣọ àbí kẹ̀kẹ́ tí ì ṣe pé bí àti pọ̀ lọ́wọ́ kàkàkárí sí èèwọ̀ tàbí wá nínú bẹ́ẹ̀ náà tó wá lójú. Ìbéèrè mi tí mo tún wá. Náà arábìnrin sọ wípé àwọn ti béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn béèrè kàkà tó yẹ káwọn rí èsì ìpè àti èébú ni àwọn ń rí sáwọn náà gbọ́ báyìí. Ṣùgbọ́n àwọn mùsùlùmí tí wọ́n ń dá wọn lóhùn pẹ̀lú èpè kí n sọ wípé okùnfà ilé ilẹ̀ látọ̀dọ̀ arábìnrin ló ti wá, torí wípé o fẹ́ béèrè ìbéèrè ṣùgbọ́n ìbéèrè náà ni wọ́n rò pé o béèrè ṣùgbọ́n náà tó gbà béèrè béèrè ó ti fa kí ẹni tó béèrè béèrè lọ́wọ́ rẹ̀ kó gbójú àgàn sí ọ tó ti yé. O fẹ́ sọ̀rọ̀ wípé láńgbájá o wọ́n ní aláìdáni ó ti yé, wọ́n sọ nípa bàbá ẹnìkan wípé aláìdáni, wọ́n wá rí ọmọ bàbá yẹn ó wá sọ pé mo fẹ́ béèrè náà o kí ló tó fi máa ń sọ nípa bàbá yín pálá ìdáni wọn tó gbé bàbá yín náà ó lè ní wọn, àwọn náà alọ́kóló ń kígbe ní wọn, ó sàn ìwọ tó lọ fẹ́ béèrè béèrè ó tún wá ń sọ àwọn nǹkan tí wọ́n gangan ti mọ̀ pẹ̀lẹ́ ni ó tún mọ̀ pé kì í ṣe béèrè ló fẹ́ béèrè ní ibú ló fẹ́ bú. So arábìnrin tó lọ́rùn béèrè béèrè kì í ṣe béèrè lẹ́ béèrè torí wípé ẹ ń fi ẹnu àtẹ́ kan Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ sọ pé ẹ béèrè béèrè kì í ṣe béèrè lẹ́ béèrè yẹn torí pé ẹ ti mú èébú dání, ẹ ti fi ká máa fi ẹ̀sùn burúkú káyàn ẹ sì fi ń kàn án bí Ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ. Ló fà tó jẹ́ pé gbogbo àwọn tí ń dáhùn yẹn èpè náà ń sẹ́ nítorí wípé kì í ṣe pé ẹ béèrè 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 ìbúlẹ̀ ń bu ṣùgbọ́n tó ń tipẹ́ sí pé èbú náà àwọ̀ dáhùn béèrè náà níbàámu sí wípé tàbá nìyẹn wípé fáwọn tí wọ́n ń fòdodo kálẹ̀ òdodo, fáwọn tó já sí wípé ẹ̀ ń fi ìrújú bá lò jẹ́ pé irú àwọn nǹkan tẹ́ ń sọ ilé padà bí ìrújú fún wọn kí ìrújú náà lè bá àkóró ń bẹ̀ fún wọn. So nídìí èyí á ṣe àlàyé lórí nǹkan tí ẹ béèrè tó ti yé. Ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀, arábìnrin béèrè wípé Ojisẹ Allah sallallahu alaihi wasallam wípé wọ́n fẹ́ obìnrin méjì papọ̀, wọ́n fẹ́ ìyàwó méjì papọ̀ tó jẹ́ sí wípé àwọn méjèèjì jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò, wọ́n fẹ́ ọmọ ìyá méjì papọ̀ tí àwọn méjèèjì jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò. Ẹni àkọ́kọ́ Hafsa, ẹni kejì Aisha radiyallahu ta'ala anhuma. Eléyìí ni ẹ̀sùn àkọ́kọ́ tí arábìnrin tó fi kan Rasulullah sallallahu alaihi wasallam. Àwọn fídíòsì yẹn wà nílẹ̀ ṣùgbọ́n ìtí ó jẹ́ kí n lè play àwọn fídíòsì yẹn ní ìsinmi wípé àwọn fídíòsì kọ̀ọ̀kan tárábìnrin ṣe 3 hours 2 hours odidi wákàtí méjì wákàtí mẹ́ta nítorí pé ó fẹ́ tàbùkù ẹ̀sìn ẹlẹ́sìn subhanallah, torí pé ó fẹ́ tàbùkù ẹ̀sìn ẹlẹ́sìn. Èmi ti ń sọ kíní kan nípìnlẹ̀ ṣùgbọ́n tí ó bá tí rí báyìí kò ní jẹ́ ká tètè máa bò láti sìn. Nígbàtí wọ́n ń polongo Yorùbá nation Yorùbá nation, èmi ń sọ fún wa àwọn èèyàn tí ń bẹ pẹ̀lú mi gbà náà lọ wípé Yorùbá nation tí wọ́n ń polówó yìí in tẹ́mi ń wò lára àwọn tí wọ́n ń gbé kíní ìdání oníṣẹ̀ṣe gbogbo wọn. Ó túmọ̀ sí pé tó máa padà gba Yorùbá nation tán wọ́n padà gbógun ẹ̀sìn wọlé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú mi nígbà tí mo ń sọ̀rọ̀ ìtàn máa ń sọ ní wípé kò lè rí bẹ́ẹ̀ pé a fẹ́ jàjàgbara òmìnira wa Yorùbá ni. Mo ní bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni mí, tó ti yé, ọmọ Yorùbá ni mí, mo sì fẹ́ òmìnira orílẹ̀-èdè mi, tó ti yé. Ṣùgbọ́n in tá ń sọ ni wípé àwọn tó gbé kíní ìdání oníṣẹ̀ṣe ni wọ́n káwọ́ látara àsíá tí wọ́n design fún ilẹ̀ Yorùbá, ìlú tó jẹ́ sí wípé ẹ̀sìn àbáláyé èyí sọ pé ń ṣe ẹ̀sìn Islam wà ń bẹ, ẹ̀sìn Christian wà ń bẹ. Nígbà tẹ́ máa wá gbé àsíá yín kalẹ̀ orí olókun lẹ gbé síbẹ̀,
àti owó ẹyọ kí ni túmọ̀ eléyìí kí ni túmọ̀ eléyìí ó túmọ̀ sí wípé àgbékalẹ̀ yín ò fààyè gba ẹ̀sìn míì a nínú àwọn mùsùlùmí mi kódà kó jẹ́ pé inú àáfàá ni táwọn náà ń ṣe kíni tí wọ́n náà ń polongo nǹkan yìí ṣùgbọ́n alhamdulillah ó ti padà jẹ́ ó ti clear sí àáfàá yìí náà àáfàá náà ti wá jáde ní ìsìn lẹ́yìn tí padà tako àwọn Oòduà ni àwọn Yorùbá nation yìí tó ti yé òun náà ti padà wá ní ẹni tí ń padà tako Yorùbá nation ní ìsìn so àwọn tí ń bẹ nísàlẹ̀ àwọn nǹkan yìí òun náà ni wípé tí Yorùbá nation bá dúró àwọn oníṣẹ̀ṣe ó padà gbógun ti Islam tó ti yé so kìí sí Islam nìkan ṣùgbọ́n torí pé àwọn Christian in tó wà lọ́rọ̀ tí wọ́n ni wípé nígbà tí àwọn òtètè jáde ní ìsìn báwọn oníṣẹ̀ṣe ti ń tako Islam làwọn náà sọ̀pọ̀tì wọn ṣùgbọ́n tá lọ bá lu àwọn bọ̀ tí wọ́n bá padà dojú ìjàkè Islam tán tó bá rí páwọn orí wọn mú wọ́n padà sọ́dọ̀ tí yín náà wọ́n sì ń bọ̀ wọ́n sì ti ń fojú hàn jẹ ìjà báwọn náà ti máa ń rí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí àwọn tí wọ́n ń gbé ní ìsìn arábìnrin kan tí máa ń kọrin nínú Christian tó ti báyìí tó náà tó kìsẹ̀sẹ̀ bọ orin tí ń kọ sẹ́rí pé ta lọ́lọ́run fún lésì àyílẹ̀ náà ti ń clear bọ̀ náà díẹ̀díẹ̀ ni ó padà kàn yín kò sí nǹkan tó fẹ́ fi Islam ṣe inshallah kò sí nǹkan tí wọ́n fi mùsùlùmí ṣe bèèlé pé wọ́n wà fi Islam ṣe nǹkan inshallah tó ti yé inshallah àmì kan gbogbo ọ̀tẹ̀ bá yọ Ọlọ́run gbà wájú yín inshallah ṣùgbọ́n ìdáhùn sí béèrè wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam wípé wọ́n fẹ́ ọmọ obìnrin ọmọ ìyá méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ẹni àkọ́kọ́ Aisha ẹni kejì Hafsa Allahu akbar gbàtọ́ ló ti wà márábìnrin ó wá dárúkọ àwọn wo nínú àwọn ìyàwó ànábì gan ni tẹ̀gbọ́n-tàbúrò tánàbí fẹ́ pọ̀ kò sì fún àwọn wàhálà kásẹ̀ máa kí àwọn ìyàwó 13 tàbí gbogbo ìyàwó tánàbí fẹ́ káwá máa kí wọn kọ̀ọ̀kan pé wọ́n wà nínú wọn ó ti ṣàlàyé kọ́kọ́ ilẹ̀kùn ti mú lọ́wọ́ ó ti júwe àwọn tí ó jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò nínú àwọn ìyàwó ànábì tánàbí fẹ́ tọ́ ìbéèrè tèmi náà wà ní wípé ṣé bẹ́ẹ̀ wá ló ṣe rí ṣé lóòótọ́ ni pé Rasulullah sallallahu alaihi wasallam ó fẹ́ ẹ̀gbọ́n-tàbúrò papọ̀ ṣé lóòótọ́ ni tó ti yé nìsín ṣé lóòótọ́ ni ìdáhùn bẹ́ẹ̀ náà ni pé kò rí bẹ́ẹ̀ tó ti yé báyìí arábìnrin Òsàtọ́lá Bímbọ́lá ìdáhùn ìbéèrè yín mo mú wáyé o tó ti yé báyìí ìdáhùn sí béèrè yín ò ní mo mú wáyé ìntẹ́ ẹ sọ ò rí bẹ́ẹ̀ tó ti yé ẹ má sọ ntẹ́ ẹ mà ìntẹ́ ẹ bá mà ní ẹ sọ tó ti yé táwa bá sọ̀tàn nípa orí òun lẹ Yorùbá in tó clear sáwà ní tó pọ̀ mọ́ Yorùbá ni wá tó ti yá tẹ́yìn ló bá wá fẹ́ sọ̀tàn nípa Islam ẹ lọ ṣèwádìí dáadáa tẹ́ bá ti wá rí òdodo nípa ntẹ́ ẹ fẹ́ sọ ẹ má fàbòsí kún tó ti yé Rasulullah sallallahu alaihi wasallam wọ́n fẹ́ Khadija wọ́n fẹ́ Sauda bintu Zam'a ìyàwó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni Aisha ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni Hafsa mi ti dákọ ta ló gbé àwọn méjèèjì ò ń bọ̀ wà bẹ́ẹ̀ náà ẹ wá sọ wípé Hafsa àti Aisha àwọn méjèèjì bàbá kan náà ló bá àwọn méjèèjì tó ti yé gbogbo àwọn táwọn gbọmí náà jẹ́ káwà náà lọ sórí gbogbo ìdí ká máa ń sẹ̀ tí wá ká lọ sórí gbogbo ká lọ tẹ̀ síbẹ̀ pé wives of the prophet Muhammad wọ́n máa líìsì àwọn ìyàwó òjíṣẹ́ Allah wá fún wa káwà máa wo wájú Aisha ṣé ó kọ bàbá taari níwájú rẹ̀ pé Aisha bíntu lágbájá sónà láàrí níwájú Hafsa tábà ti rí bẹ́ẹ̀ ajẹ́pọ̀ dòdò lárábìnrin sọ tábà ti wá rí bẹ́ẹ̀ ajẹ́pọ̀ kúrọ̀ ni kò lè clear púpọ̀ ká lọ síwájú rẹ̀ ká lọ sáàtì fún okò àwọn ìyàwó ànàbì káwà wájú Aisha ìtàbà bẹ́ẹ̀ ni Aisha bíntu Abibakri ìyẹn túmọ̀ ní pé Aisha ọmọbìnrin Abubakri Hafsa náà àbá níwájú rẹ̀ pé Hafsa bíntu Umar ìyẹn ni wípé Hafsa ọmọbìnrin Umar tó ti yé báyìí ilé ní ìdáhùn tó tàbá ti ẹ̀fẹ̀ sọ̀rọ̀ mí ìmọ̀gá ìdáhùn sókìtì ò nìyẹn so Rasulullah sallallahu alaihi wasallam wọ́n fẹ́ Aisha ó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta bó ti sọ̀tàn
nígbà mo fún ta lọ́lọ́run lé sí lánàá torí pé ìtàn Islam yìí ní wàhálà wọn, ìtàn àgbésí ayé ànábì ní ìṣòro wọn. Bẹ́ẹ̀ sì ni tèmi ń sọ̀rọ̀ lé lórí ní nínú àwọn rédíò, nínú àwọn programs mi lórí àwọn rédíò tí mo ti ń sọ̀rọ̀ ìtàn Islam, ìtàn àwọn ànábì Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká lọ sórí channel mi, ká lọ sí orí Idahun Arúkọ Media Productions. A rí àwọn ìtàn Islam, àwọn ìtàn àwọn ànábì tá a ti sọ síbẹ̀. So kí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí àwọn onírújú yìí kí wọ́n má fi ìrújú bá wa lò, kí Allah kó láwọn kúrò níbi ìrújú wọn. So arábìnrin tí mò ń sọ yìí ẹ máa rí on screen, ẹ máa rí face picture rẹ̀ lójú screen mi. So arábìnrin ẹ máa rí. So interview down lórí ìbéèrè náà ni wípé Aisha bintu Abi Bakri àti Hafsa bintu Umar radiyallahu ta'ala anhuma, àwọn méjèèjì sí ọmọ ìyá kan náà, wọ́n sì sọmọ bàbá kan náà. So ti so Aisha bàbá tí ẹni Umar Abubakar as-Siddiq, Abubakar as-Siddiq al-khalifatul awwal li nabiyyi sallallahu alaihi wasallam, àwọn ni khalifa alákọ̀ọ́kọ́ fún Rasulullah sallallahu alaihi wasallam. So ti bàbá tó bí Aisha ó ní khalifa lẹ́yìn ìgbà tí Ànábì fáyé lẹ̀, ó ní khalifa àròyìn tó ń wọlé de Rasulullah sallallahu alaihi wasallam fún gbogbo umma Rasulullah. So ti bàbá àti tí ẹ̀ nìyẹn. So ti bákan náà Hafsa bàbá àti tí ẹ̀ òun náà ni al-khalifatu thani, al-khalifatu thaniya, khalifa ẹlẹ́ẹ̀kejì lin nabiyyi sallallahu alaihi wasallam. So ti báyìí àwọn ni khalifa ẹlẹ́ẹ̀kejì fún Ànábì Ọlọ́run ọba, òun náà ni Umar bin al-Khattab. Ó kọ ọmọ tí wọ́n ní Hafsa. So ti Hafsa bintu Umar olókọ ọmọ tí wọ́n. So ti yé nìsín. So ìyà tó sì bá wọn méjèèjì ò papọ̀ torí pé ọkọ wọn náà sí kíni, ọkọ wọn náà ò papọ̀. Ìyà tó bí Aisha òun náà ni Umu Ruman bintu Amir, Umu Ruman bintu Amir, ó ní ìyà tó bí Aisha radiyallahu ta'ala anha. So ti báyìí. So ó gbọ́ àwọn tata ń sọ nǹkan kò bá mu. Ìyà tó sì bí Hafsa òun náà ni Kutayla, ìyà tó bí Hafsa òun náà ni kíni Kutayla. So ti ìmọ̀ bí tẹ́ ti rí àwọn ìtàn yẹn ó sì clear sí yín, kódà kó jẹ́ pé orí YouTube lẹ ti ń kà tàbí kó jẹ́ pé orí Google lẹ ti ń kà, ó clear sí yín pé ìntẹ́ wá sọ lórí afẹ́fẹ́ yàtọ̀ sí ìntẹ́ kà lórí Google. So ti yé ìntẹ́ wá sọ lórí afẹ́fẹ́ ẹ̀fẹ́ inú àti àbòsí fẹ́sìn Ọlọ́run ọba ló jẹ́ kẹ́ wá sọ. So ti yé nìsín. So ló jẹ́ sí wípé ìdáhùn yín a kàn mú wá fún yín ní ṣókí náà ni wípé ìntẹ́ sọ rí bẹ́ẹ̀ o. So ti báyìí torí pé ẹ fẹ́ bà oko olóko jẹ́ ló yẹ kẹ́ ẹ máa gbé ahọ́n tí ò yẹ kẹ́ ẹ fi pè ló yẹ kẹ́ ẹ máa gbé wá. Ṣùgbọ́n náà bàbá fún yín ní hidaya torí pé arábìnrin sọ nínú àwọn fídíò sẹ̀ tí mo ti wò wípé mùsùlùmí lòun, ó wá fi Islam lẹ̀, ó fi Islam lẹ̀ fara ti ẹnìyẹn torí pé ìfi Islam rẹ̀ lẹ̀. So ti báyìí àlùjánnà ti tiẹ̀ ló ti fi tọrẹ fẹ́ lómi yẹn. Ló ti yé báyìí kò wá nídìí kò fi ìrújú báwọn èèyàn lò ń tó ọlọ́mọ tó gbé ọkọ̀ ònà Islam, ó ti fọ́kọ tó jó níṣẹ̀ sí alhamdulillah. So ti yé báyìí wọ́n ti darí ara lọ síbi tó fẹ́ràn rẹ̀, má wàá fààyò mí ìdání, má ya shaitan, má ya ibilis. So ti yé nìsín dúró lórí ààyè ẹ̀. So ti yé tọ́lọ́n bá fi ọ fún dáadáa yóò dọ̀ padà sínú Islam, tọ́lọ́n bá ṣe parí ìbínú rẹ̀ lórí rẹ̀ tọ̀. So ti yé ṣùgbọ́n wà bí lọ́n fún ọ ní pé kọ́lọ̀ bá wá fún ọ ní hidaya, kálọ̀ bá wá dá ọ padà dhalika ala Allahi yasir, ilé ìrọ̀rùn fọlọ́wọ́n bá láti ṣe bẹ́ẹ̀. Naam. So ìdáhùn sí pé ilé ní ṣókí náà ni wípé Aisha radiyallahu ta'ala anha tó ti bá bintu Abi Bakri, bàbá tí ẹni Abubakri tó ti bá yìí bintu Abi Bakri. Ṣùgbọ́n Hafsa tiẹ̀ ó ní ìyàwó ẹlẹ́ẹ̀kẹta, ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin tí Rasulullah sallallahu alaihi wasallam fẹ́. Ànábì ó sì fọ́nà méjì lásìkò kan náà. So ti bá lẹ́yìn ìgbà tí Khadija kú tán ní ọdún kẹwàá sí àsìkò tálà ọgbà Ànábì dìde, ó ní Khadija bintu Khuwaylid ìyàwó àkọ́kọ́ Ànábì fayé lẹ̀. Nínú oṣù yẹn ó jẹ́ nínú awailu Ramadan, nínú àwọn ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan ni Khadija fayé lẹ̀.
gbà tí Khadija kú tán arábìnrin kan tí wọ́n pè ní Khawla bintu Hakim òun ló wá lọ bá Rasulullah sallallahu alaihi wasallam sọ̀rọ̀ wípé ìrí Ojisẹ Allah tó ti ṣé bíkírùn lọ fẹ́fẹ́ ní àbí thayyib àwọn méjì ló wà nílẹ̀ Ànábì wá ní manil bíkírùn wà manil thayyib ta ni bíkírùn ta lọ́dọ̀ tí ò tí lọ́kọ ta ni obìnrin tó ẹkùn ti lọ́kọ nílé tó ń sọ ń pa rẹ̀ tó ti báyìí ibẹ̀ ni Khawla bintu Hakim ló fi wá sọ fún Rasulullah sallallahu alaihi wasallam wípé Aisha ó wà nílẹ̀ Sauda bintu Zam'a tọkọ rẹ̀ ti kú ó ti fi ọkọ méjì As-Sukran bọ́nù Amru àti Hatọ bọ́nù Amru àwọn méjèèjì tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n nígbà tẹ́gbọ́n kú àbúrò padà fẹ́ Sauda gbà tó náà kú l'Ànábì wá padà fẹ́ tó ti báyìí sàníbí arábìnrin ló wá lọ bá àwọn méjèèjì sọ̀rọ̀ ó bá Aisha sọ̀rọ̀ ó bá Sauda bintu Zam'a ó bó náà sọ̀rọ̀ tó ti ní ìsìn ṣùgbọ́n Rasulullah sallallahu alaihi wasallam lè fẹ́ Aisha ń gbà yẹn torí pé nígbà tí wọ́n bí Aisha Rasulullah sallallahu alaihi wasallam ìjánàbí dé ó pé ọdún 4 ni wọ́n bí Aisha Ànábì di Ojisẹ Allah ọdún 4 tánàbí kó Ojisẹ Allah ó ní wọ́n bí Aisha ìgbà tí Khadija máa kú Aisha ṣe pọ̀ ọdún 6 ni àbáwọn ní kò yé wa ìgbà tí Khadija kú ní ọdún 10 ba'da bi'thati nabiyyi sallallahu alaihi wasallam lẹ́yìn ọdún 10 tó gbà nàbí dìde ó ní Khadija ṣe kéde ló fayé lẹ̀ wọ́n sì ti bí Aisha ní ọdún 4 lẹ́yìn ìgbédìde ànàbí ó túmọ̀ sí pé ọdún 6 lẹ́yìn ọdún 6 ni Aisha pé nígbà tí Khadija fayé lẹ̀ ìgbà yẹn l'Ànábì wọ́n ṣe khitiba wọ́n bá sọ̀rọ̀ tán fẹ́fẹ́ bàtà níbi wá délùú Madina tó ti bá lẹ́yìn ọdún 3 tí Khadija bintu Khuwaylid ti fayé lẹ̀ Ànábì ló lù Mákkà tá bá fi ọdún 3 yẹn mọ́ ọdún 6 tí Aisha wà ń gbà náà ó ti pọ̀ mọ́ ọdún 9 bàtà wá délùú Madina ọwọ́ ọdún àkọ́kọ́ ọwọ́ parí ọdún àkọ́kọ́ tánàbí délùú Madina ó ní wọ́n ṣe lọ mú Aisha wá àti Ruman àti Abdullah àti Abdurrahman bon Abubakar Siddiq àwọn méjèèjì Abdullah àti Abdurrahman tó jẹ́ ọmọ Abubakar àti Asma bintu Abubakar gbogbo àwọn ọmọ Abubakar yìí ni wọ́n lọ kó wá tó ti báyìí àwọn tó lọ kó wọn wá ń jẹ́ náà lọ àwọn ẹrú méjì tó jẹ́ ẹrú Rasulullah ẹni àkọ́kọ́ Zaid bin Haritha àti Abu Rafi' àwọn méjì náà lọ kó àwọn ọmọ Abubakar wá bákan náà wọ́n tó kó Sauda bintu Zam'a àti àwọn ọmọ 4 Rasulullah wọ́n kó wọn wá sọ́dọ̀ Ànábì nílùú Madina àwọn 4 òun náà ní àkọ́kọ́ Zainab òun náà ló dàgbà jù nínú wọn lẹ́yìn rẹ̀ ní Ruqayya lẹ́yìn rẹ̀ ní Umm Kulthum lẹ́yìn rẹ̀ ní Fatima gbogbo àwọn ilé náà wà lọ kó wá lọ́wọ́ ìparí ọdún àkọ́kọ́ tánàbí délùú Madina gbàtánàbí wá délùú Madina gbà yẹn ni Aisha tó wọnú ọ̀dẹ̀dẹ̀ Ànábì lẹ́yìn tó ti pé ní ọmọ ọdún 9 ó ti báyìí ó ti ń pè kẹwàá lọ́gàn tó ti báyìí so ní ó tó dọ́dọ̀ ẹ̀ lẹ́yìn ọdún 3 tánàbí ti délùú Madina ni wọ́n tó wá fẹ́ Hafsa tó ti báyìí kí ló sì fà tó fi fẹ́ Hafsa tó ti yé tó wípé tẹ́yìn bá ti sọ wípé èyí fẹ́ máa dà nǹkan rú àwọn olóògbà wọn kan dìde tí ó máa tuntun tó ti yé bá Islam ò sì dàrú èyí ni kẹ́ ẹ lọ tún in tí ń bẹnu ọkàn yín ṣe tó ti yé báyìí nígbà tí Hafsa tá à ń sọ yìí ìgbà wo náà bí Hafsa gan wọ́n bí Hafsa ní ọdún 5 síwájú hijira síwájú bi'thati Nabi sallallahu alaihi wasallam yáni síwájú kátó dípá nàbí dá nàbí ọdún 5 síwájú rẹ̀ ó ní wọ́n ti bí Hafsa ní tó túmọ̀ sí wípé nígbà tí Khadija tó kú ní ọdún 10 lẹ́yìn ìgbédìde Ànábì Hafsa ti pọ̀ ọmọ ọdún 15 ìgbà tí Khadija bintu Khuwaylid kú Hafsa ti pọ̀ ọmọ ọdún 15 gbà náà ìgbà tánàbí ó kú nílùú Makkah lọ sí ìlú Madina Hafsa ti pọ̀ ọmọ 18 years tó ti yé ó ti fi ọkọ tó ti yé ó ti fi ọkọ kan ọkọ yẹn wọ́n pè ní Hunais tó ti yé báyìí olóòkọ ọkọ rẹ̀ ìgbà tọ́kọ yẹn wá kú tó ti yé báyìí Hunais bọ́nà Hudhafa Sami ó kọ ọkọ ẹnu Hunais bọ́nà Hudhafa Sami olóòkọ ọkọ tí
Hafsa bintu Abibakar bintu Umara olóko ọkọ tó fẹ́ tó ti yé arákùnrin náà mùsùlùmí ni ìyẹn Khunaisi yìí mùsùlùmí ni ojú ogun wọn Bádírù tó ti yé ibẹ̀ ni ó ti fara gba ọfà tó ti yé báyìí ibẹ̀ ló ti fara gba ọfà ló wá kú gbàtó wá di ọdún kẹta lẹ́yìn hijira Rasulullah sallallahu alaihi wasallam ṣe wá fẹ́ Hafsa tó fi jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin pẹ̀lú Khadija bintu Khuwailid tó ti yé báyìí so túmọ̀ sí pé wọn ò fẹ́ wọn àtàyíṣà lásìkò kan náà bákan náà nípa àwọn méjèèjì sì ṣe ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ìyá tó bí Aisha oní Ruman bintu Amir tó ti báyìí ìyá tó bí Hafsa oní kíni Kutayba ìyá tó bí Hafsa oní kíni oní Kutayba so ẹ mọ́ dàtàn lọ ó clear gan tẹ́yìn bá pé orí YouTube orí Google ẹ ti ń rí ẹ nǹkan tẹ́ ẹ rí là ń sọ yìí ìntẹ́ ń sọ nǹkan lè rí tó ti yé nìsín ìntẹ́ ń sọ nǹkan lè rí ẹ sì fẹ́ sáàbò sí ni so báyìí ni ìtàn àwọn méjì tẹ́ ẹ dákun yẹn ti lọ tó ti yé báyìí so nǹkan tẹ́ ẹ sọ nǹkan ní ẹ̀rí kìí sóun ló lọ pẹ̀lú rẹ̀ tó ti yé Rasulullah sallallahu alaihi wasallam kò fáwọn méjì papọ̀ torí pé Islam gangan tako kí a fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ Islam gangan ẹ̀sìn tiwa iṣẹ́ ó tako kọ́tí ẹ̀sìn tiwa gangan tako ká fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ sí Islam tó wá gbà Nábì láṣẹ wípé kò lẹ́tọ̀ọ́ kó ṣe bẹ́ẹ̀ só ní ó wà tó ṣe nǹkan yẹn ni kọ́tí lóòótọ́ ni pé àwọn khususiyya wà fánàbì àwọn nǹkan kan bẹ́ẹ̀ pé aláwo ṣe lẹ́tọ̀ọ́ fáwọn àwọn ànábì kì í ṣe Rasulullah nìkan tọ́lọ́ máa ń ṣe lẹ́tọ̀ fáwọn ànábì tí ó ní kó àwọn èèyàn yìí kó àwọn ìsọmọgbé rẹ̀ sínú tí ó ní kó àwọn tí olùtẹ̀lé rẹ̀ sínú ṣùgbọ́n àyà yìí ó bá Rasulullah sallallahu alaihi wasallam sí kí ni ó bá wí tó ti yé ha so nígbà tí ọkọ Hafsa fayélẹ̀ Umar bin al-Khattab tó jẹ́ báyìí tó jẹ́ bàbá Hafsa òun ló wá lọ bá Uthman bin Affan ó lọ sọ́dọ̀ Uthman bin Affan tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹta nínú Islam torí pé Uthman bin Affan òun náà ti pàdánù ìyàwó rẹ̀ tani ìyàwó rẹ̀ nígbà náà òun náà ni Ruqayya tó jẹ́ Ruqayya bintu Muhammad Ruqayya ọmọ Rasulullah òun ni ìyàwó Uthman bin Affan tó ti báyìí ìyẹn ni ọmọ obìnrin kejì òun ni second daughter lẹ́yìn Zainab Ruqayya ló tẹ̀lé so Ruqayya yẹn ti kú tó ti báyìí ó ti kú Uthman bin Affan ò ní ìyàwó nínú ilé má bákan náà ni Hafsa tó jẹ́ ọmọ Umar khalifa ẹlẹ́ẹ̀kejì ọkọ tiẹ̀ náà ti kú tó ti báyìí tá a pè ní Khunais tó ti báyìí bọ́nù Hudhafa Sami òun náà ti fayé lẹ́lójú ogun Bádírù àfáwà Umar bin al-Khattab wá ò pé ẹjẹ́ lọ fi ọmọ mi fẹ́ ní eré kí n lọ fi fún Uthman bin Affan tó ti báyìí ó wá lọ bá Uthman bin Affan kó fẹ́ fún lọ́mọ Uthman wá ní òun bùkátà sóbìn ó wá lọ sí ọ̀dọ̀ Abubakar Siddiq kó fẹ́ fún lọ́mọ ó sọ fún Abubakar Siddiq Siddiq kò fún lésì khalifa alákọ̀ọ́kọ́ ní Islam kò fún lésì kò fún Umar lésì ó sáà dákẹ́ náà ni ó sì nídìí tí ò jẹ́ kó sí tí ò jẹ́ kó fún lésì ìyẹn wá káwọn máa wò lára pé òun fi ọmọ òun lọ ẹni tí ò níyàwó ní tíyàwó ẹ ti kú ìyàwó rẹ̀ tó jẹ́ ọmọ ànábì ìyẹn Uthman bin Affan ìyàwó ẹ ti kú òun wá fẹ́ fún lọ́mọ tó ń tọkọ tiẹ̀ náà ti kú ó wá lóun bùkátà sí ó tún wá lọ bá Abubakar Siddiq kó òun fẹ́ fún lọ́mọ òun náà tún sọ̀rọ̀ ó wá káwọn máa wò lára ó wá lọ bá Rasulullah sallallahu alaihi wasallam pé nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ jísàlà wa ni ṣé kí n tọ́ ní kankankan tó já sí pé ó lóore fún kí n tọ́kẹ́ nìkan fún ọ tó yẹ kó ló lóore jù fún ọmọ rẹ kó fẹ́ ju kó fẹ́ Uthman lọ kí n sì tọ́ níkan lọ síbi ẹni tó dáa jù kí Uthman fẹ́ tó lóore fún kó fẹ́ nìyẹn ju kó fẹ́ Hafsa ọmọ rẹ lọ Ànábì ni máa fẹ́ ọmọ rẹ Hafsa tó ti báyìí máa fi ọmọ rẹ̀ Hafsa òun ló lórí ju kó fẹ́ Uthman dọ́dọ́ pé yóò máa jẹ́ ìyàwó ànàbì bákan náà máa wá fi ọmọ mi máa wá fi fún Uthman
ó lórí fún kó tún fẹ́ ọmọ mi ju ọmọ rẹ̀ lọ torí pé ọmọ ìyàwó ọmọ ànábì ló fẹ́ tó ti báyìí mo ń lọ bí kánbẹ̀ yẹn ṣùgbọ́n ẹni tí sọ ní ìsìn so ti báyìí ó túnmọ̀ sí pé Uthman fẹ́ ọmọ méjì ọmọ tání ọmọ ànábì méjì ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ òun náà ní kíni òun náà ní Ruqayyah bintu Muhammadin ìgbà tí yẹn kú tán ànábì tó wá tún fún lọ́mọ mi òun náà ní kíni òun náà ní Kulthum bintu Muhammadin sallallahu alayhi wa sallam òun náà fi máa ń pe Uthman bin Affan ní Dhu Nurayn oní ìmọ̀lẹ́ méjì yẹn ni pé ọmọ ànábì méjì ló fẹ́ tó ti bá bọ̀bọ̀ ló ṣe fẹ́ àmọ́ ń pọ̀ níbi bẹ̀yẹn Allah subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an Allah sọ wípé hurrimat alaykum ummahatukum wa banatukum Ọlọ́run ni a sí léèwọ̀ fún yín ummahatukum a sí àwọn ìyá yín léèwọ̀ fún yín kẹfẹ́ wọn ẹ gbọ́dọ̀ fẹ́ ìyá yín haramu ni ìyá èèyàn ìyá ayé èèyàn ìyá ayá ayé èèyàn ummahatukum àwọn ìyá yín nìyẹn yóò lè fẹ́ wọn haramu nínú Islam wa banatukum Ọlọ́run ní bákan náà tún ṣe léèwọ̀ fún yín kẹfẹ́ àwọn ọmọ yín ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ọmọ yín bìnrin ọmọ tẹ́yìn gangan bí ẹ gbọ́dọ̀ fẹ́ wọn wa akhawatukum bákan náà tún ṣe léèwọ̀ fún yín kẹfẹ́ àǹtí yín bóyá ẹ̀gbọ́n yín ni lóbìnrin tàbábúrò yín lóbìnrin tó jẹ́ báyìí ẹ gbọ́dọ̀ fẹ́ wọn sí wọ́n léèwọ̀ fún yín wa ammatukum Ọlọ́run a tún ṣe àwọn àmàmù yín àwọn ammatu àwọn obìnrin tó jẹ́ pé láti kí bàbá yín àǹtí bàbá yín tàbábúrò bàbá yín a ṣe wọ́n léèwọ̀ fún yín ẹ gbọ́dọ̀ fẹ́ wọn wa khalatukum àti àwọn àǹtí ìyá yín ẹ̀gbọ́n wọn tàbábúrò wọn lóbìnrin a ṣe wọ́n léèwọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ wọn wa banatul akh àbúrò yín ọkùnrin ọmọ tó bá bí a ṣe wọ́n léèwọ̀ fún yín kẹfẹ́ wọn wa banatul ukht bákan náà ni wípé àwọn àbúrò yín tàbẹ́gbọ́n yín lóbìnrin ọmọ obìnrin táwọn náà bá bí a ṣe wọ́n léèwọ̀ Ọlọ́run á bẹ̀rẹ̀ sí ń kàtí tó fi wá débi wípé wa an tajma'u bayna al-ukhtayn Ọlọ́run ní bákan náà kọ̀ fún yín ó kẹ́ẹ̀pa ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ kí ẹ̀fẹ́ sí ní káà nìsìn bóyá ti kọ́kọ́ fẹ́ gbọ́n ó tún wá fẹ́ àbúrò sí tàbó tí ẹ̀ sí papọ̀ ńjọ́ kan náà gbogbo haramu ni ó ti yé ní Ọlọ́run ló sì di ṣe lè wà sí nítorí irú ẹ̀yìn báyìí tẹ́ máa gbé ọ̀rọ̀ wá tí ìsára rẹ̀ Ọlọ́run ti ṣàlàyé lè fáwà tó ti yé báyìí Ọlọ́run ti ṣàlàyé lè fún wa wípé nínú àwọn tá a ṣe léèwọ̀ fún yín an tajma'u bayna ukhtayn kẹ́ẹ̀pa ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ kẹ́ẹ̀fẹ́ wọn ó wá lálàyé tó ti yé àlàyé náà ni wípé bóyá èèyàn ti fẹ́ ẹ̀gbọ́n tẹ́lẹ̀ èèyàn wá padà fẹ́ àbúrò ẹ̀gbọ́n yẹn ń bẹ nínú ilé àbúrò tó wá bá nínú ilé haram tàbábúrò láti kọ́kọ́ fẹ́ ẹ̀gbọ́n wá bá wá nínú ilé haram ni tàbá àti ẹ̀fọ́n méjì lásìkò kan náà papọ̀ haram ni tó ti yé gbogbo àwọn nǹkan àgbọ̀dọ̀ sí Islam ló gbélé ló wá fáwà àṣẹ gbogbo tẹ́ẹ̀fẹ́ máa fi sẹ̀rí Islam kò sí nǹkankan tẹ́ẹ̀fẹ́ gbé wá ní Islam tí Islam ò ní sálàyé fún wa tó ti yé ṣùgbọ́n ọkùnrin kan lè fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò tó ti yé bá ṣùgbọ́n kò gbọdọ̀ pa méjì papọ̀ lọ́nà wo irú ẹ̀ ni ti Uthman bin Affan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn Uthman bin Affan ó ti kọ́kọ́ fẹ́ ọmọ Rasulullah sallallahu alaihi wasallam ó ti kọ́kọ́ fẹ́ kan tẹ́lẹ̀ òun náà ní kíni òun náà ní Ruqayyah tó jẹ́ ọmọbìnrin ẹlẹ́ẹ̀kejì fánàbí ìgbà tí Ruqayyah kú tán ànábì tó wá fún ní àbúrò rẹ̀ tó tẹ̀lé Ruqayyah òun náà ní Kulthum ìyẹn ni obìnrin ẹlẹ́ẹ̀kẹta fánàbí àmì tó wá fún tó wá fẹ́ sàpó ti fẹ́ obìnrin méjì papọ̀ ó ti fẹ́ ọmọ bàbá kan náà méjèèjì ọmọ bàbá kan náà méjì ló fẹ́ báyìí ṣùgbọ́n kìí sí wípé ó pé ó pa wọ́n papọ̀ lẹ́ẹ̀kan náà tó ti báyìí nínú ọ̀nà téèyàn sì jẹ́ wípé obìnrin tó jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò téèyàn fi lè fẹ́ wọn táà ní fún nídàájọ́ pupa méjèèjì papọ̀ òun náà ní kó já sí wípé bóyá ó ti fẹ́ ẹ̀gbọ́n wá kú tó ti báyìí akudu nìka tó wà láàrin ti bírèkì pẹ̀lú kú rẹ̀ nìyẹn
tàbí ẹ̀gbọ́n tó fẹ́ yẹn tọ̀láàkì wáyé láàrin wọn, ó tọ̀láàkì ẹ̀, ó ti kó kúrò nínú ilé rẹ̀ bí kò lóbìn náà nù, so bí ìgbà kò fẹ́ náà nù, so wá láǹfààní pé ó wá padà bá àbúrò sọ̀rọ̀, àbúrò wá padà gbà tó ti yé báyìí, so ó lè láǹfààní àti fẹ́ kì í wá sí wípé bí mo ti fẹ́ gbà rẹ̀ mo sanwó orí, so wọ́n náà gbà mo tí wọ́n fẹ́ wọn wò nídìí owó orí mọ́ èyí ni wọ́n jẹ́ là, yóò padà lọ sí akúdùn nìka pẹ̀lú àbúrò náà ni tó ti yé báyìí, sọ pé ilẹ̀ Yorùbá lẹ́yìn tí máa ń ṣe àbí òsì ilẹ̀ Yorùbá ni ọmọ Yorùbá jọ ní wá o tó ti yé báyìí, ọmọ Yorùbá jọ ní wá, ilẹ̀ Yorùbá láti wọ́n ti máa ń ṣe ilẹ̀ Yorùbá tó yẹ pé tẹ́gbọ̀n bá ti lè kú nílẹ̀ Yorùbá tó ti yé, tí ọkọ bá ẹ̀gbọ́n bá kú, so ti àbúrò wa ń wà nílẹ̀ yẹn ọkùnrin, wọ́n wá mú obìnrin tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n wọn, wọ́n wá jogún rẹ̀, obìnrin yẹn yọ́nú sí láti fẹ́ wọn ni kò yọ́nú sí ni kò kàn wọn, ó sì àti jogún tí fámílì wọn jẹnu, ilé ó takò ṣẹ̀ríà Islam ó sọ fún ọ wípé aláǹfààní àti fẹ́ wo obìnrin bẹ́ẹ̀, ìgbà tẹ́gbọ́n wa ti kú àbúrò sí wà nílẹ̀, ó wá nífẹ̀ẹ́ sọ́mọ obìnrin yóò bọ́ ọmọbìnrin sọ̀rọ̀ ni, tọ́mọbìnrin bá wá yọ́nú sí tó bá gbà láti fẹ́ àbúrò yẹn, wọ́n padà wá lọ sí akúdò nìka, wọ́n padà lọ sí ọ̀dọ̀ bàbá ìyàwó bá fẹ́ fi ọmọ yín o, kìí sí ogún àìfòbí ń sogún tó ti báyìí, ẹjẹ́ kó lágbọ́n ní ibẹ̀ yẹn tó ti báyìí, so ìbéèrè tẹ́ ń wá láti fún ní ìdáhùn rẹ̀ yẹn, so tẹ́bẹ́ wá lọ́rọ̀ mi lórí rẹ̀ tẹ́ tó wò pé kò tí ì clear ń bẹ́ béèrè o tó ti yé nìsín, a sì dá yín lò inshallah tí ó sì ní mú jàdá ní tó ti yé, a dáhùn rẹ̀, ìdáhùn la fẹ́ fún yín kìí ṣe ìjà tó ti yé nìsín, wallahu ta'ala a'lam. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí arábìnrin tún béèrè tó ti yé báyìí, arábìnrin tún béèrè ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, nínú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé Ojisẹ Allah sallallahu alayhi wa sallam, wọ́n ní Ojisẹ Allah sallallahu alayhi wa sallam, wọ́n ní wọ́n fẹ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ní ọmọ ọdún 9, pé wọ́n wá fi ìjọkùnrin wọn, ìjọmọ ọkùnrin wọn fi báyé Aisha jẹ́, ọmọ kékeré tí ó ti dàgbà tí ó ti mọ̀ nǹkankan, wọ́n sì báyé rẹ̀ jẹ́, nínú fata Aisha ò fi lè bímọ, àbísà máa ń súnmọ́ gbogbo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ káwọn àwọn náà ń gbọ́, so arábìnrin láwọn olùjú screen wáyé tó ti báyìí, arábìnrin láwọn olùjú screen wáyé, ókọ ẹ̀ náà ni Òsàtọ́lá Bímbọ́lá Adéníyì tó ti yé nìsín, so lẹ́ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ṣe àkọ́kọ́ ni wípé ẹ̀sùn òdodo, ibi tẹ́ bá ti sọ̀rọ̀ tó bá gbá òdodo mọ́ á sọ fún yín, ibi tẹ́ bá ti sọ̀rọ̀ tó bá takò òdodo á sọ fún yín pé ń tẹ́ ẹ̀sùn irọ́ ni, á wà tọ́ yín ní kan tó dòdòdò tó ti yé, ẹ wá fẹ́ gbà alhamdulillah, ẹ sì gbà wàhálà tí yín nìyẹn tó ti yé, èyí tó dòdòdó mẹ́tẹ́ ẹ sọ náà ni wípé Rasulullah sallallahu alaihi wasallam fẹ́ Aisha ní ọmọ ọdún 9, wọ́n sọ́wọ́ òdodo lẹ́sọ̀, àwọn náà ti sọ lọ́rọ̀ ta sọ lẹ́ẹ̀kan pé Aisha jẹ́ ọmọ ọdún 6 nígbàtí Khadija kú tó ti báyìí, Aisha jẹ́ ọmọ ọdún 6 nígbàtí Khadija kú, Khadija sì kú ní ọdún 10 lẹ́yìn ìgbédìde Ànábì sì lò ọdún 13 nílùú Mẹ́kà, ó túnmọ̀ sí pé lẹ́yìn ikú Khadija Ànábì sì lò ọdún 3 míì, ó túnmọ̀ sí pé Aisha ti pọ́ ọmọ ọdún 9 nígbàtí Ànábì kú ìlú Madina, tó kọ́ ìlú Mẹ́kà lọ sí ìlú Madina, gbà tó wá máa padà jọ ọdún àkọ́kọ́ tánàbí dé ìlú Madina, ọwọ́ parí ọdún yẹn ni Aisha tó padà sí ọ̀dọ̀ Ànábì gẹ́gẹ́ bí ìyàwó, tí tó túnmọ̀ sí pé ọdún 9 ó ń gbẹ̀mù lọ sí 10 gan ni tó ti yé nìsín. Now àwọn Aisha Rasulullah sallallahu alaihi wasallam wá wọlé ti Aisha lásìkò yẹn, so yẹn wá fẹ́ fi sí ẹ̀rí wípé Aisha Rasulullah sallallahu alaihi wasallam oníbàjẹ́ ni àtúnṣe àwọn nǹkan tẹ́ sọ nínú àwọn fídíò tá gbọ́. Ìdáhùn lórí eléyìí náà ni wípé lọ́mà wípé ìlú kọ̀ọ̀kan ló ní àṣà àti ṣe rẹ̀, àṣà tí ilẹ̀ Yorùbá náà láti má pẹ̀lẹ́ rẹ̀ wà lẹ́ẹ̀kan, ìlú kọ̀ọ̀kan ló ní àṣà àti ṣe rẹ̀ tó ti yé. Nílẹ̀ Yorùbá tàbá ní ká padà gan sí pìlẹ̀ nílẹ̀ Yorùbá, àwọn bàbá tó bá wa, àwọn ìyá tó bí àwa tó ti yé, èyí tá gbọ́nù tán náà ni wípé kí ọmọ obìnrin tó lè di ẹni tí ó lọ́kọ, ọjọ́ orí ó mọ̀ ti lọ lórí ẹ̀ dáadáa, yóò ti máa kú bí ọmọ 20 ọdún, kọkùnrin tó lè níyàwó yóò ti máa pé lọ bí ọmọ 40 ọdún tó ti báyìí, tó pé wọ́n ti dàgbà, ojú wọ́n sì máa dúdú lásìkò náà. Ṣùgbọ́n lónìí tá wà ní ìsìn báyìí, sẹ́yìn náà mọ̀ yìí pé òfin àtọ̀rìnwá èyí tí Yorùbá ń lò ní ìsìn, sẹ́mọ̀ yìí pé 18 years
ọmọ ti lè wọlé ọkọ. Òyìnbó ló gbélé wa, òyìnbó tó sì gbélé wa náà sì ni wọ́n gbà pé obìnrin lè súnmọ́ ọkùnrin síwájú ọjọ́ yẹn, síwájú àsìkò yẹn, ṣùgbọ́n kò lè lọ́kọ ni. Ó ti ọkùnrin lè máa súnmọ́, ó lè ní girlfriend ọmọ 16 years, ọmọ 14 years, 15 years lọ́dọ̀ òyìnbó. Ó lè ní girlfriend tí bàbá gan máa mọ̀ pé girlfriend ọmọ àwọn ni, ṣùgbọ́n kò gbọdọ̀ sọ pé òun fẹ́ marry. Lẹ́yìn 18 years ó ti ní òmìnira rẹ̀ láti dá dúró. Iye lòfin tí Òyìnbó gbé wá sílẹ̀ Yorùbá, tí Yorùbá náà sì tẹ̀wọ́ gbà. Ṣùgbọ́n ilẹ̀ Lárúbáwá nígbà náà lọ́hùn, àwọn ọjọ́ orí tí wọ́n máa ń fẹ́ obìnrin nínú àwọn ọjọ́ orí báyìí ni. Àwọn ọjọ́ orí tó máa ń fẹ́ obìnrin ilẹ̀ Lárúbáwá nígbà náà lọ́hùn nínú àwọn ọjọ́ orí báyìí ló jẹ́ sí wípé báwọn Lárúbáwá ti jẹ́ ọ̀tá ẹ̀sìn tó, tí wọ́n sì jẹ́ ọ̀tá fún Rasulullah sallallahu alaihi wasallam tó. Ààrí kankan nínú Lárúbáwá tí wọ́n wá padà tako Ojisẹ Allah pẹ̀lú wípé ànábì oníranù ni ó lọ ń fi ọmọ premature, ó lọ ń fi under age. Kò sẹ́ni kankan nínú Lárúbáwá tó fi ilé ìsọ àtúnwọ̀sán nàbí torí pé wọ́n mọ̀ pé rúfù ìṣesí àwọn ilẹ̀ Lárúbáwá ní lásìkò yẹn káwọn máa fún wọn pẹ̀lú àwọn age yẹn. Tó ti yé nìsín, so nídìí èyí ẹkú ọ̀nbẹ̀. Tó ti yé ìtẹ́yìn ò tó mọ́ ẹlẹ́kẹ́ aláwọ̀kọ́ nìyẹn ò nínú àwọn reasons ó ní wípé nílẹ̀ Lárúbáwá àwọn age tá máa ń fọ́mù obìnrin. Kí ló sì fà á? Ń ṣàlàyé èèyàn náà. In tó fà ní wípé nílẹ̀ Lárúbáwá àwọn ẹ̀yà ibi tí Lárúbáwá ń gbé ilẹ̀ onígbò náà ni àwọn ilẹ̀ tó ní ìtì ni. Àwọn ọmọ obìnrin tó bá ti ń di èjì yẹn wọ́n ti máa ń ṣe nǹkan oṣù. Tó bá ti wọ́n ń kọjá àwọn èjì ní táwa fi máa ń di 45 going to 50 fóbìnrin wá ń bìkan tó di pé ń wọ menopause tí wọ́n ní ṣe nǹkan oṣù máa. Táwọn bá ti ń gbẹ́nu lé 20, 30 tó ti yé báyìí nǹkan oṣù wọn ti máa ń fẹ́ sí ségesège kò ní pẹ́ dúró nìyẹn. Tó ti yé báyìí so wọ́n bùkátà kan tètè mari kan lè bí tí wọ́n bí. Tó ti yé so ló jẹ́ sí pé gbogbo àwọn tẹ́ ń sọ iṣẹ́ ẹ̀rọ náà lọ èyí náà sì mà ṣùgbọ́n torí wípé tábòsí bá ti ń bẹ lọ́dọ̀ èèyàn kò ní rí dáadáa tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí ń ṣàbòsí rẹ̀. Tó ti yé abẹ́lọ́n tó láàrin ga jùlọ arábìnrin Abímbọ́lá Adéníyì Ọlọ́run bá wa fi ọmọ náà o torí pé ó sọ wípé mùsùlùmí ni ó tẹ́lẹ̀ àsìbẹ́lọ́n ìdáyà fún ọ wala hawla wala quwwata illa billah. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tàbí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí arábìnrin sọ, ó sọ wípé kí ni ìdí tí ẹ̀yin mùsùlùmí tí ẹ̀yin máa ń ṣe sallallahu alaihi wasallam fún òjíṣẹ́ ẹ̀yin fún Muhammad. Eléyìí sí béèrè àkọ́kọ́ ìwọ̀kọ́lọ́ ọkọ́ béèrè ilé tàntà lọ́lọ́ náà ti béèrè mo ti dáhùn díẹ̀ mo dáhùn díẹ̀ ń bẹ̀ torí pé àwọn ìbéèrè tí mo dáhùn fún ta lọ́lọ́ tàbáwọn correction tí mo ṣe fún ta lọ́lọ́ àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ ló yẹ kí n wá ó ní mo fi last bí àwọn correction yẹn ló yẹ kí n wá sọ̀rọ̀ díẹ̀ lórí rẹ̀. Tó ti yé so mo jẹ́ kó yé yín wípé ẹ̀yin náà lórí kí fáwọn òòṣà yín ṣùgbọ́n orí kí yẹn ò ṣe gbọ́ sétí. Ta lọ́lọ́run bàbá tó bí ẹ̀yà ìlú ìdílé tó ti jáde ìdílé Ọbàtálá ni. So ti àwọn náà sì lórí kí fún Ọbàtálá yẹn wọ́n lórí kí fún. So wọ́n sì nítàn fún Ọbàtálá, wọ́n gbà pé Ọbàtálá yẹn nínú àwọn tí Oòduà bá nílẹ̀ Yorùbá ni nílùú Ilé Ifẹ̀. Títíyé nínú àwọn tí Oòduà bá nílùú Ilé Ifẹ̀ ni Ọbàtálá wà. So yẹ pé àwọn nǹkan yín nílẹ̀ Yorùbá àfikọ́ lọ́wọ́ ṣàánú oríkì fọ́bàtálá wọ́n gbà pé Ọbàtálá marí tí marí ọmọ tuntun. Tọ́bàtálá bá ti mọ èèyàn tán Ọlọ́run ni ó wà fẹ́mi sí la subhanallah. Ọbàtálá ní máa mọ èèyàn tó ti báyìí tó bá ti mọ èèyàn tán tó ti ó lè mẹ́lòmí kò jóná ilẹ̀ fi máa rí èèyàn dúdú ìtàn Yorùbá náà o tó ti báyìí ṣùgbọ́n Ìsìlámù ṣàlàyé fún wa wípé ibi tá a ti jáde lára Ànábì Ádámù ni tó ti báyìí so ara Ànábì Ádámù lọ́lọ́run sọ pé a ti jáde ṣùgbọ́n ilẹ̀ Yorùbá gbà wípé Ọbàtálá ní máa ń rọ èèyàn ó ní ó pẹ ibùgbé èèyàn tó bá ti wá gbé kaná yóò tó bá ti lè jóná èèyàn dúdú ní ó jẹ tí ó bá ti lè jóná èèyàn funfun èèyàn kíní kan subhanallah. Wọ́n gbà pé Ọbàtálá ní máa ń mọ èèyàn Ọlọ́run ni ó wà fẹ́mi sí èèyàn lá so sáwà ní ó sì gbé gbogbo àbúbá ìlọ Ọlọ́run bá tó dá wa bí nígbà tó Ọlọ́run ti clear fún wa wípé
òun dá wa látara ànábì Adam alayhi salam, látara àwọn ànábì Adam àti Hawa tó jẹ́ ìyàwó rẹ̀, òun lọ́lọ́run ti mú àwa ọkùnrin àtobìn níjọ lọ́pọ̀lọpọ̀ wa jáde. So Yorùbá wá gbà yí pé Ọbàtálá tó ti báyìí òun ní marí ọmọ èèyàn, Ọlọ́run wà fẹ́mi sí la sábà wà gbẹ́rù gbàgbọ́ báyìí lọ bọ́lọ́run bá bí àlẹ́ lọ gbé bá torí pé ó takun tó lọ́run bá tó dá wa sọ tó ti yé. So nídìí èyí Ọbàtálá náà yìí náà lórí kì fún èṣù láàlógiri òkò abániwọ́rọ̀ bá àrídá ẹlẹ́kùn sunkún láàróyìn ìṣẹ́jẹ̀ ṣèboríkì tẹ́ní fún èṣù náà. So ti ẹni ìsìn àwọn oríkì tí ò bá láàká ìmú tẹ́ ní. So àwa sọ wípé nínú Islam tiwa nàbí tiwa bẹ́yìn ṣe nígbàgbọ́ nínú Ọbàtálá àti nínú èṣùpọ̀ náà ọba ti yín ni. So ti báyìí tàbí ẹni pé ìgbàgbọ́ yín pé ìránṣẹ́ Elédùmarè ni wọ́n ń ṣe ìránṣẹ́ Ọlọ́run náà lọ́dọ̀ tiwa. So ti báyìí èyí gbà pé ìránṣẹ́ Elédùmarè ni wọ́n ẹ sì láwọn oríkì tẹ́ fi máa ń kí wọn. So ti báyìí bá fẹ́ kí èṣù mú mu kì fún yín Ọbàtálá níbẹ̀ ti máa ń kí márímárí ẹni tí ń tọ́rí ọmọ èèyàn sí oríkì náà nù ní tó yẹ pé ẹbọ ni fún mùsùlùmí tó bá nígbàgbọ́ nínú bìlífù bẹ́ẹ̀ pé Ọbàtálá ní máyàn Ọlọ́run ní fẹ̀mí sí la kó fún wọ́n ṣe é kan wàrí dà tó ti báyìí tó ti yé. Ṣùgbọ́n nínú Islam ànàbí táwa gbà pa ànàbí Ọlọ́run ọba ni Rasulullah sallallahu alaihi wasallam àwa náà wá máa ṣe kí ni àwa náà fẹ́ máa kì í nínú kíkí táwa máa fi kì ní pé Allahumma salli wa sallim wa barik ala sayyidina Muhammad àwọn kì ànàbí kíkì yẹn wá ní kíkì yẹn ẹ̀san bẹ́ẹ̀bẹ̀ fáwa ìbádà ló jẹ́ fáwa lọ́dọ̀ ọba tó dá wa. Rasulullah sallallahu alaihi wa alihi wasallam ẹgbọ́n tó sọ ni ó ní inna Allah harrama ala an-nar an ta'kula ajsad al-anbiya. Ọlọ́run bá ṣe léèwọ̀ fún ilẹ̀ kó jẹ ara àwọn ànàbí Ọlọ́run ọba. Nínú riwaya mi ànàbí wa ní inna salatakum ma'rudatun alayya. Ànábì ní ẹ̀rí àsàlátù tẹ́ máa ń ṣe fún mi o ma'rudatun alayya wọ́n máa ń gbé wá bá mi nínú sàárè tó ti báyìí. Allahumma salli alayhi wa sallim. Ànábì wá sí àsàlátù pé ọ̀rán tẹ́ máa gbà sí àsàlátù fún mi ànábì wá sí qalu àwọn sàhábà wá ní ya Rasulallah eré Ojisẹ Allah kayfa tu'radu salatuna alayk báwo ni mo sì gbé àsàlátù wá bá ọ tó ti báyìí wakọ̀dí orímta eré ànábì sì ti kẹ́ fún ó ti jẹrà nínú sàárè wọ́n ti sín ó ti jẹrà báwo àsàlátù wọ́n sì wá bẹ́ẹ̀ tó ti jẹrà tí ò máa ti ń ṣẹlẹ̀ mọ́. Ànábì ni inna Allah harrama ala al-ardi an ta'kula ajsad al-anbiya pé Ọlọ́run bá ti ṣẹlẹ̀ wọ̀ fúnlẹ̀ o kó jẹran ara àwọn ànábì Ọlọ́run gbogbo àwọn ànábì Ọlọ́run kì í ṣe Rasulullah nìkan sallallahu alaihi wa sallam tó ti yé báyìí. Náà bákan náà tó wá ní wípé àsàlátù ta tó wá ń ṣe mùsùlùmí alẹ́ ẹ̀kẹ́ pé ìjọsìn ni torí pé àsàlátù ọba tó dá wa ni Ọlọ́run bá ló pa wá láṣẹ wípé inna Allah wa malaikatahu yusalluna ala an-nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Ọlọ́run ní dájúdájú òun Ọlọ́run ọba ò yusalli wa malaikatahu àtàwọn màláíkà àwọn máa ń ṣe àsàlátù fún ànàbí. Allah máa ń kí ànàbí àwọn màláíkà máa ń tọrọ istighfar wọ́n tọrọ àforíjì fún ànàbí. Ọlọ́run wá pa wá láṣẹ pé ya ayyuhalladhina amanu mo pè yín tẹ́ ẹ jẹ́ olùgbàgbọ́ òdodo sallu alayhi ẹ máa ṣàsàlátù fún. Tẹ́tẹ́ báyìí àbí sọ yí pé man salla alayya salatan sallallahu biha alayhi ashran ẹni tó bá fi lè ṣàsàlátù mẹ́wàá fẹ́mi ànàbí Allah ó fi mẹ́wàá san padà fún. Ó túmọ̀ sí pé ìjọsìn ni àsàlátù táwọn ń tọrọ fánàbí. Òun ló fà á títa lọ́lọ́run fi sọ nínú ìbéèrè rẹ̀ tí mo padà dáhùn wípé ṣèbá nàbí ṣèbí ẹni jákujàku ní ẹni náà ni ló yẹ ká máa tọrọ kọ́lọ́run fi sínú àlùjánnà ló yẹ ká máa tọrọ àsàlátù fún ló yẹ kí wọ́n náà wá mú béèrè wá wípé kí ló ta fún àsàlátù fánàbí. Ìdí ni wípé Allah ó pa wá láṣẹ ká máa ṣe fún kó lè bá a máa jẹ́jọsìn fún wa. Ìdí tó ní wípé àsàlátù tá à ń ṣe fánàbí yẹn tó ti yé báyìí àsàlátù tá à ń ṣe fánàbí yẹn á gba ẹ̀san lórí rẹ̀ yóò tó máa jẹ́jọsìn tá a máa gbaládá lórí rẹ̀ tó ti yé báyìí. Islam náà sì lẹ̀sìn tó jẹ́ sí pé
yóò máa sọ wọn kó tó bá fi lè ṣe bẹ́ẹ̀ ẹ̀san tí ń bẹ fún wọn ni ẹ̀yin tó kanú ẹ̀sìn tí yín ná challenge lè yé o ẹ̀yin dẹ̀ mú wá nínú ẹ̀sìn tí yín títí ń sọ fún yín pé ẹ̀san tí ń bẹ fún ilé ní ẹ̀san àlùjánnà. Ọbàtálá tẹ̀yìn ní bílífù pé òun ni ń mọ ẹ̀dẹ́ èèyàn Ọlọ́run ní ń fẹ̀mí sí la ẹ wá mú ẹsẹ̀ ẹ̀fà yín tẹ́ ẹ fi máa ń kí Ọbàtálá wá tó ti ṣàlàyé wípé ẹni tó bá fi lè ṣe báyìí fún Ọbàtálá o ẹ̀san àlùjánnà tó sì dákọ̀ àlùjánnà ń bẹ báyìí kò lè sí tó sì já ètò pé iná bílífù àlùjánnà wà wọn pẹ́ bílífù ok ìgbà tẹ́ wá bílífù àlùjánnà wà ṣé òòṣà yín tẹ́ ń bọ́ ń wá dárúkọ iṣẹ́ kan tẹ́ ẹ ṣe tí ó sì dákọ̀ àlùjánnà lẹ́san rẹ̀ tó wà fún yín kó sí tó ti yé kò sí Islam nìkan náà so abẹ́lọ́n tó láàrin ga jùlọ kó bá wa fi arábìnrin Òsàtọ́lá kó bá wa fi mọ̀nà Òsàtọ́lá Abímbọ́lá Adéníyì Ọlọ́run bá wa fi ọmọ náà mùsùlùmí ní ọ̀nà tẹ́lẹ̀ kó tó di wípé òyà kó nù Islam wọ́n ló máa tó gbé jáde kó nù Islam ṣùgbọ́n àbẹ́lọ́n ìdáyà fún Ọlọ́run bá wa fi ọmọ náà tó ti báyìí kó ká ọ̀kúnnú àwọn tí ó padà sẹ́rí padà sínú agbo Islam tí ó sì kábàámọ̀ àwọn ojú tó ti lò nínú ìṣe kèfèrí abẹ́lọ́n tó láàrin ga jùlọ má jẹ́ kó kú sínú ìlànà yìí o wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ìbéèrè lè tí ẹ béèrè lánàá lórí òkúta hajarul aswad tó ti bá hajarul aswad tẹ́ béèrè lánàá ìdáná wà lórí rẹ̀ torí pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ nínú àwọn ìbéèrè yẹn tó jẹ́ sí wípé kò lọ bẹ́ẹ̀ yìí tí òfin lọ bẹ́ẹ̀ sì máa láyè wá torí pé aránú àpọ̀lọpọ̀ mùsùlùmí náà tó ti ń ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ pé káwọn náà gbé òkúta náà kalẹ̀ sílẹ̀ Yorùbá ní mo jẹ́ sí pé àmọ̀ Hajarul Aswad òkúta gidi ni o káwá wo orú òkúta bẹ́ẹ̀ ká pe àwọn kan tó lè mọ́ọ̀dì ìlànà ìṣàìtọ́ ní ìlànà ìṣẹ́rífà pé káwọn náà wá mọ òkúta tí ó wà dàbí irú Hajarul Aswad yẹn tó ti káwá gbèrò rẹ̀ sílẹ̀ Yorùbá káwá máa ṣe kí ni káwá náà wá máa ti tawaf lọ́dọọdún ká náà máa lọ sí ìdí rẹ̀ ká máa ṣe bá ti ń ṣe pẹ̀lú tó wà ní Káàbà subhanallah tó ti bá ìyún náà ní ìdí àwọn kámọ̀ fojú kéré mu torí pé gbogbo ọ̀rọ̀ táwọn ẹni ń sọ ó ń lápá lára àwọn èèyàn kan ẹ̀yìn ẹ̀rọ máa wo kọ́mẹ́ǹtì wọn ẹ máa wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn lórí fídíò sí wọn ẹ padà máa rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí pé mùsùlùmí ni wọ́n tán jókòó Islam ọ̀pọ̀lọpọ̀ ní Islam òye tó ti báyìí ọ̀pọ̀lọpọ̀ ní Islam òye so jẹ́ sí pé irú nǹkan báyìí tá a bá dákẹ́ lórí rẹ̀ lónìí tó bá padà di lọ́la àwọn kó padà ṣiṣẹ́ tó nǹkan yẹn tá a fi gbọdọ̀ dákẹ́ nìyẹn tó ti yé ní ìsàbí Allah subhanahu wa ta'ala kó wá sí àlékún hidaya fún gbogbo àwọn oníṣẹ̀ṣe báyìí àti gbogbo àwọn tó gbé ìlànà báyìí dání kọ́lọ̀ bá wa fún wọn mọ́nà sórí Islam tó nítumọ̀ wala hawla wala quwwata illa billah wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.